Hey, mo wo ọ̀rọ̀ arábìnrin tó ń pè ní Lizzy yìí. Mo wá rí i pé kò sí bí èèyàn ṣe lè ní wèrè lórí tó. Ah, ẹ wo òótọ́ máa sọ wò lọ́jọ́ kan. Ẹ̀yin ẹ gbọ́ gbogbo àwọn nǹkan tó ń sọ ń bí. Àfi bẹ́ẹ̀ ni pé àgànná fìyàn lẹ̀ fún ìgbà ìṣẹ́jú kan tó sáré fi ráyè sọ̀rọ̀ gidi jáde lẹ́nu. Fúnra ara ẹ̀ báyìí ló mú eyín ló dẹ̀ géra ẹ̀ jẹ. Ó ní ọkùnrin ó ní ọkùnrin tí ìyàwó ẹ̀ máa ń jókòó sórí social media 24/7 tó jẹ́ pé wọn ò ní nǹkan tán ṣe ju kán wà ní bíi tòun báyìí. Tí wọ́n bá lọ́kọ tí ọkọ wọn dẹ̀ gbà kán máa ṣe nǹkan tóun ṣe, ó ní jìgólò nírú ọkùnrin bẹ́ẹ̀. Fúnra rẹ̀ òun ló dájú ara ẹ̀ ló rán rẹ̀ lẹ́wọ̀n tó fi rẹ̀ sẹ́wọ̀n gbére. Ẹ̀yin náà ẹ gbọ́. Àwọn ọkùnrin wo là ń pè ní jígólò? Ṣé ẹ rí ẹni ọkùnrin tó bá ti fẹ́ obìnrin tó ń jókòó sórí cyberspace tó ń ba yé àwọn èèyàn jẹ́, àwọn ọkọ wọn jígólò ni. Gbọ́bi tí ó ti sọ fún ẹ̀yin aríre ṣunú bíi tiẹ̀ wípé ṣé òun dógun lẹ̀. Ẹlòmíràn ní mo jà fún Lizzy, ṣé mo dá ogun sílẹ̀? Àbígbà tó ń jà fún Lizzy ó jẹun, ó fi mí gba monetization. Ṣáyé ò mú ẹ, ṣó ò ní fẹ́ mú ṣọ́fẹ́ ni. Ó ní ẹ̀yin tẹ́ ń ja ogun fún wọn ní ṣó ń da ogun lẹ̀. Bó ṣe máa rí fẹ̀yìn tẹ́lẹ̀ fẹ́ lọ pirate nìyẹn. Lizzy gan yóò lóun ò mọ̀ yín rí, ta ló wéré ajílẹ̀yẹ níbi tí àwọn alágbára ti bí ti ń kọjá tán ti sọ fún ajílẹ̀yẹ pé ọlọ́run rẹ̀ ó lóun ò mọ̀ ọ́ rí. Ó ń lọ́rọ̀ Lizzy kẹ́ ẹ múra sí i.